ẹ ǹlẹ́ ọmọ Yorùbá, onílé apá ọ̀tún mo kí yín o, onílé apá òsì mo kí yín, mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fòótọ́ ọ̀nù jáwé, mo sì kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fòótọ́ ọ̀nù wàgbò, bẹ́ẹ̀ bá ń jáwé ewé ọ̀mà já, ẹ bá ń wàgbé bò ọ̀mà wà, ẹ lẹ́lẹ́yìí. Àárọ̀ yìí tẹ́ jáde, wọn ò ní fòkú iránṣẹ́ lé padà o, ẹ ní délé bòkú ọmọ, ẹ ní délé bòkú aya, ẹ ní rógun gbàmígbàmí ọ̀gànjọ́, gbogbo àsìkò tí ètò mi bá bá yín yóò tù yín lára. Ẹ yá mi létí ìtọ̀tún yín, ẹ fi tò sílẹ̀, ẹ já fẹnumẹ́nu, ẹ já fètèmétè, ẹ já sẹnu wa kẹ́mú. Má sọ pé kí ni wọ́n wí, dúró kọ́gbọ́n, ìmọ̀ òpin síbì kan. Tí bàbá rẹ̀ bá jẹ́ jáwéjáwé tàbí bàbá rẹ̀ jẹ́ wàgbòwàgbò, tọ̀dọ̀ bàbá rẹ̀ lọ́mọ ọmọ ti bàbá ẹlòmíì. Ayé a máa mógo èèyàn lọ́wọ́, ayé wọn a máa mú ègo èèyàn dání. Oríṣiríṣi òǹbí ló bí wa, òǹbí mi a máa tọ́jú ọmọ, òbí mi àbímọ máa wò ní wọn. Àìmọye ibi ló ti dé, wọ́n ní ìràwọ̀ rẹ̀ da, wọ́n ní ọbọrí, wọ́n ní ọ̀wẹ̀wẹ̀ odò, wọ́n ní ọ̀rọ̀ ayé gbé, kò sí wọ́n ní kò ṣe tó ṣe, olórí òkè ọ̀sọ̀kalẹ̀, àìmọye àṣejẹ ló ti jẹ́. Ayé burú o, ayé mojúbà o. Tí ayé kì í fi di ògo ẹni mọ́lẹ̀, Ọlọ́run má ṣe wá lólógo àná. Wọ́n á ní ẹwù bọ̀dá tí ń lọ yìí o, ńgbà àwọn eléyìí fi ń bẹ ní Ṣàngó Òde, ẹkùn lẹ́wọ̀n yẹn, àwọn eléyìí náwó. Ẹwà títí ń lọ yẹn o, tẹ bá kan ṣọ́ọ̀bù ẹ̀ tẹ́lẹ̀ ẹni ajé òkú ìkàlẹ̀. Wọ́n wí fún kọ̀gbọ́n ni, torí pé kò sí nǹkan kan tẹ́nì kó ṣe fún mi ni wọ́n máa ń pariwo. Òun ọ̀sẹ̀ yẹn kò sí nǹkan tẹ́, bí wọn ò bá lè ṣe nǹkan ẹyọkọ fún ẹ, èmi máa ń sọ fún yín, wọ́n ó ṣe mẹ́wàá fún ọ. Tí ayé bá tábà fún yẹn, ó ní rómi fọ̀dí rẹ̀. Talógun yẹn fọ tó ní tọbi òṣòro, ayé mojúbà. Ẹ̀yin yẹn mi, ẹ má jẹ́ apẹ́ǹdì ìdò. Ṣé ẹ mọ olú tá a máa jẹ? Olú tá a máa jẹ tí máa ń lalẹ̀ wò. Ẹ bá mi tu olú ìkọ́pọ̀. Ìbá àjọlú ọ̀rán, ìbá àjọlú abẹ̀bẹ̀. Olú ọ̀rán òun lèyí tí máa ṣe kéékèèké, omi sì ṣe bùgàdà. Àsìkò ìgbà òjò láàrí, ẹ tu olú yẹn jọ pọ̀. Igi tó bá ti kú, olú tó bá yọ lára rẹ̀, olú igi kígi, igi tó bá ti kú, olú tó yọ lára rẹ̀, ọyẹ ege. Òun rú ẹ̀lẹ́ ń wo àwòrán tí mo fi hàn yín yìí. Ọ̀gbọ́, akàn òkun, akàn ọ̀sà, ẹ bá mi tọ́jú ẹ̀. Iṣu gbégbé, ewé pápásan, ewé kàkàǹṣìlà, ewé kàkàǹṣìlà. Ẹ wá bá mi tọ́jú ẹja ògìgí tó jẹ́ ààyè 3, ẹyẹ òǹbẹ̀ 3, ẹyẹ kòwé 3, ẹyẹ kànnàkànnà náà 3, ìkóòdẹ 3. Kí la rí? Ọ wá tọ́jú ọba ajé, ọba ẹ̀mọ̀. Tó bá jẹ́ pé ìlú tó bá wà, ìlú orílẹ̀-èdè Benin nísìn, Togo, Malabo,
kankan bẹ́ẹ̀ lọ 10,000 CFA òun lọ́ba ajé wọn 10,000 CFA tí tá à ń pè ní dìmí CFA òun lọ́ba ajé wọn bẹ́ẹ̀ irú Nàìjíríà nísì 1,000 naira òun lọ́ba ajé wa ní Nàìjíríà yìí ẹ ṣàdúrà sí àbá ti ṣàdúrà sí àfìsí àti kínní àti kínní àti kínní àjò tá a bá fi àwọn kínní àti kínní kún tán bá a kó kínní àti kínní sí tán ó kó dìde atari mẹ́ta tá a fi kún á wá jò bàtà bá jò tán ẹ̀ẹ̀mejì la máa lò á lò ní ká tó sùn á lò odidi ẹ̀kọ kan tó jẹ́ kó eléwé òun ló fi lò ọ̀fọ̀ ẹ̀kọ yóò fi sí ọ̀fọ̀ ó mú tó bá di àárọ̀ kùtùkùtù ọjọ́ kejì kó tó jẹun kóhun ó tún lò lẹ́pìkì la fi lò àwọn bẹ̀nẹ̀ ni wọ́n máa pè bẹ́ẹ̀ Nàìjíríà wàá fi milk là á fi lò yóò tó wákàtí mẹ́ta tó jẹun lé ọjọ́ mẹ́fà ló fi lò bẹ́ẹ̀ má sùn mọ́bìnrin ìwọ ọkùnrin tíyàwó rẹ̀ bá wà ní oyún ò gbọ́dọ̀ lò tẹ́ bá ń wojú Olúwa ò gbọ́dọ̀ lò bẹ́ẹ̀ bá wojú Olúwa gan àsìkò ìgbà tó bá ń lo sẹ́yìn lọ́wọ́ ọ̀gá afárá díẹ̀ kó lórí bẹ́ẹ̀dì tẹ́jọ́ ń lò wá àtìyàwó rẹ̀ tí ọ̀tá bá lọ́kọ̀ọ́la páwọn ó mú ọ ọkọ̀ tún la àwọn ó mú ọ ní àsìkí rẹ̀ pé wọ́n fẹ́ gba àsìkí rẹ̀ ọ̀nà rí ọ́là gbogbo ẹni tó bá wá ṣiṣẹ́ lábẹ́rẹ̀ gbogbo wọn ò rí ṣe kọ̀ǹtrátọ̀ lè lò dókítà lè lò ẹnjìníà lè lò àgbẹ̀ lè lò obìnrin ṣe o ṣùgbọ́n yóò jẹ́ obìnrin tó ti bímọ tán nù iṣẹ́ ìdá ìní sọ jù bẹ́ẹ̀ lọ ìtọ́jú ewé àtegbò lólédùn àlọ́dálùkù mọ́nà máa ń dárí kalẹ̀ fún wọn tó fẹ́ tọ́jú ara rẹ̀ ńlá ní ewé àtegbò mo wà lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí fún ọba ọjọ́ díẹ̀ péréte a fẹ́ bẹ̀rẹ̀ nípa ìrìn àjò rẹ̀ kan sí lùkù mọ́nà máa ń dárí bàbá ọgbọ́n ọmọdún àgbà má dákẹ́ bí ẹ bá dákẹ́ yọ jẹ́ ọgbọ́n bàbá yọ̀ǹda rẹ̀ fún wa ń fún yín lówó òjì ẹ̀gùn bàbá rẹ̀ ni ọ lọ fún ebi ọ̀pá mi tọ́ ọ bá fẹ́ ṣe owó lọ́ọ́ tọ́jú tí ń fi bọ̀ sí o ti gbọ́ wọn á ní oògùn tá a bá dìyà kọ́ tàbí tá a bá fowó ṣe ẹ̀yìn àròyìn gbé àwọn ọ̀ràn bàbá tèmi lónìí èmi náà sì tún jìyà kan èmi náà tún rìn ọwọ́ á lè sọ pé kí n sogún ayé mi ní gbàǹjo bó ṣe jẹ́ nù májà yóò fi ọ́ pìtàn aburú kó máa bọ́jọ́ yìí níjojúmọ́ ìní sọ́jú bẹ́ẹ̀ lọ gba nọ́mbà orílẹ̀-èdè Benin àbí ti Nàìjíríà +2348032983298 bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ tó mọ́gbọ́n dání ni o ẹjúwe ẹsẹ̀ kan lókèwé kan má béèrè o ń bu ọ ni o obìnrin dìndìnrín kan pè mí lánàá pé ẹjọ ẹjúwe ewé kan ẹ fàwòrán rẹ òun kẹ sẹ́ǹdì ẹ̀ sí wọn tàbí kẹjú mo ní orí pa ọgọ̀ wọ́n wà lẹ́bẹ̀ èsì tí n bá tiẹ̀ fi nǹkan lẹ́tọ̀ ọba sọ pé ẹgbàá mo fi sàkáǹtì yín sọ́sì yẹ kó fi dìndìnrín lọ mí kí mi tún lo dátà tèmi kí n sì gọ́gù rẹ̀ ìlú èbó lọ́wọ́ ọ̀rọ̀ pé mo ní tọ́ bá gbọ́jú mi lọ ọ̀gọ́ tó mi èèyàn máa ń fààyàn mọ́ra ni
ẹ má torí pé ayédáyé social media kẹ́ máa tẹjú èèyàn mọ́lẹ̀. Á dára fún wa o. Nọ́mbà orílẹ̀-èdè Benin ní +2290154651928. Á dára fún wa o. Ire o, ire kàbìtì.